أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لمن بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخرى متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد بسم الله الرحمن الرحيم
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم. ẹlòmíì ọ̀jẹ̀ sínú kò lè kọjá kí gbólóhùn Allahu Akbar rẹ̀ lè lòkè dáadáa. Allahu Akbar. tí ìbá ṣe tí ìlò mu tọ́ jẹ nǹkan tó wúwo dáadáa yóò pariwo ju tẹ́ńtọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. Allahu Akbar kabira. a ti wí alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì ẹlòmíì ò bá wa rí wí. ẹlẹ́ẹ̀kẹta yìí nínú ẹni tọ́ta òní rẹ̀rin rẹ̀ ní 2025 kó pariwo Allahu Akbar kórí máa fọ́ ọ̀tá rẹ̀ mi tọ́ wa. Allahu Akbar. Alfa wa Huduna tí wọ́n ké Kùránì fún wa lẹ́nu àwọn àgbàlagbà níkàlẹ̀ ọlọ́lọ́wọ́n sàlékún àlùbáríkà. Àmín. ẹ má bínú ẹnájì tó yẹ káwọn èèyàn fi ṣe amínà ni wọ́n ti fi gbọ́ lọ́n tóbi yẹn. Àmín. ọlọ́mọṣà ìjẹ́kẹ́mi yóò gùn. Àmín. ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Àmín. 2025 láwa yìí ní 2024 gbogbo suwaru tó wà nínú Al-Qur'an ó jẹ́ 114 suras ṣé mo gbà ṣe Abdulrazak lọ́dọ̀ àwọn afọ́ni ìsáàbì 114 ń jẹ́ àdádùlìjámì gbogbo ń tèmi bá kójọ kó má túká yòǹbó ànábì kẹ́ńtọ́ alẹ́gbẹ̀ẹ́ rẹ fọwọ́ di etí wa. Sallallahu alayhi wa sallam. a ní dara wa láàmú 114 náà ni àdàdì gbogbo súra tó wà ní Al-Qur'an. bẹ́ẹ̀ni. èmi fẹ́ dá alákòjọ láyé ó wà Al-Qur'an nìyẹn náà gbọ́dọ̀ pé 114,000 bá a ti gbà á ní last year náà nù. alákọ̀ọ́kọ́ èèyàn tí ó lákòjọ tí gbogbo ntọ́ bá sì kójọ ò ní túká ọkùnrin àkọ́kọ́ tí ó ṣáájú ìbáàjẹ́ jama Nurun Najat ìbáàjẹ́ tààràtà ipe gbogbo ntẹ̀mí bá kójọ kọ́ mọ́ túká bàbá yìí láwọn ṣáájú pẹ̀lú 2,000 ẹ̀rọ àgbẹ̀ni tó mọ owó kà tọmọ owó kí a dáadáa. tí ọmọ bá mi kà á inú 114 ó kù 112 ó kù 112 ẹni tó mọ owó kà dáadáa tí ọmọ bá mi kà á Maulana Sheikh Kamaruddin wọ́n ní 5,000 ẹ sáà máa bá mi kà á
alfawa Sheikh Abdulrazak al-Imam Shiz àwọn náà ní odidi owó 2000 bàbá wa gbadá náà yìí àwọn náà ẹ sáà máa ka owó ọ̀dọ̀ àwọn ọkùnrin láwà gbogbo ń tèmi kójọ kó má túká awíbẹ̀ fẹ́ lómi ní last year ó ní ẹ má dá wọn afá àwọn lóhùn wọ́n sọ tara jù. Mọ̀lánà Sheikh Abdulrazak ọlọ́wọ́n afá ń sọ tara wọn ni láti 2 bedroom flat ó ti kó lọ room safe báyìí Allah. ìwọ sọ fọlọ́hún wípé gbogbo ń tèmi kójọ kó má túká ọ̀dọ̀ àwọn ọkùnrin láwà àdánwò ní kọ́ ra káàdì 5000 fóbìnrin kó tún fúláṣì ẹ̀ padà kó wá pè padà pé kí ló dé ó ní mo ní sọ fún yín pé ó ti wọlé ni sọ pé mi fẹ́ bọ́ ń bẹ̀ lọ́dún yìí ọkùnrin tó fẹ́ bọ́ nínú àṣedànù kó bá yòówù àná Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀yá ìwọ náà dìde ọkùnrin Nurun Najat tilawa lọ́dọ̀ àwọn ọkùnrin láti lo èyí tá a fẹ́ lo ìpè Allahu mọ́sáárì wá sẹ́nu ọ̀nà rẹ̀ àti ìdọ́dọ̀ ẹ̀yọ́ obìnrin ẹni sùúrù kí ló dé amọ̀pẹ́yìn lẹ́ni rẹ́kọ́ọ̀dù ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ti wọ́ ọkùnrin bàbá Jabaru kí ló dé orí ìjòkó lẹ́sìn wa ẹ̀ tí dìde 114 là ń lọ bọ́bá ti pé àtìlẹ̀kùn yùn Allahu mọ́sáárì wá o sẹ́nu ọ̀nà rẹ̀ lásìkò táwọn èèyàn ti sùn lóru gànjọ́ láti kárí Nurun Najat ọfọlù sí Sunday àti tẹsàrà káàkiri ìgbésẹ̀ ayé mi àbáfilá iṣẹ́ ilẹ̀ ní àbáfẹ́ràn yín tọ̀dọ̀ yín là ọkùnrin yìí ló ń fẹ́ bọ́ ń bí àṣedànù ó ti ra káàdì ẹ̀mí rẹ ti fẹ́ bọ́ ìgbésẹ̀ ayé mi ó dọ̀wọ́ rẹ. ókè àwọn èèyàn máa ra káàdì kan ẹni tí ó ṣe yìí kó má ṣe yẹ̀yẹ́ mi o ìrètí pípẹ́ ó dọ̀kan láàmú tètè wá gbàdúrà mi Olúwa ọ̀dọ̀ àwọn ọkùnrin láṣẹ wa. Allahu mọ́sáárì wá sẹ́nu ọ̀nà rẹ̀. ẹ̀dàpọ̀ ẹ̀dẹ̀ kan sọ. àwọn èèyàn ti sùn lóru gànjọ́. ìlú bàtà ẹ̀sìn kò yẹ èmi ó dọ̀wọ́ ṣe kó má ṣe ẹ̀yẹ́ mi. ìrètí pípẹ́ ó dọ̀ka mú tètè wá gbàdúrà mi Olúwa. láti 2021 lẹ́lòmíì ti kọ lẹ́tà oríire kò tí ì rẹ́ sí ìdìsín. Allahu mọ́sáárì wá. tọ́ba bá wá gbà yẹn báyà wí kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ fọwọ́ di etí báyìí. táwọn èèyàn ti sùn lóru. ọ̀dọ̀ àwọn ọkùnrin náà wà lóde ló. gànjọ́ èmi ó dọ̀wọ́ 57 rèé. ó dọ̀wọ́ Ọya obìnrin àkọ́kọ́ tí ó ṣáájú obìnrin àkọ́kọ́ tí ó ṣáájú wípé èmi náà fẹ́ lọ́wọ́ láàmú. ẹ bá wá bá fòkàn ẹ láàbò. gbàdúrà mi Olúwa. ìyàwó ẹlẹ́ni lòdò 2000. sáré Sẹ́nu ọ̀nà lásìkò táwọn èèyàn ti sùn lóru gànjọ́. Èsì ayé mi o olówó rẹ̀ dọ́wọ́ rẹ̀. ẹni tí ó ṣe yìí kó má ṣe yẹ̀yẹ́ mi o. àmín. ìrètí pípẹ́ ó mú 2000 naira. tètè wá gbàdúrà mi Olúwa. ẹlòmíì ò wá bí ó wà ní United States lẹ́yìn mi. àdúrà ẹ̀ dẹ̀ máa ṣáájú ẹni tó wà ń bí gbà. torí pé ẹni tó wà ń bí òun ká jòkó ni ń wòran. ọlá bàbá alágége. mọ́sáárì wá sẹ́nu ọ̀nà rẹ̀. ẹ bá wà ká tó bá ti pé wọ́n 40. ẹ má lò ó wọ́n lọ́yẹ̀ nìkan kan. ti sùn lóru gànjọ́. ìgbésí